Saheed Abdulgan brọ́dà mi Fata Afa àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti bá ìrìn àjò yìí lọ ìfẹ́ ká dìde dúró fún wọn lẹ́sẹ̀ tó kà kí Ọlọ́run ó fi orí tì wọ́n. Ọlọ́ba àtẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rẹ̀ ó ṣàbójì fún gbogbo àtàkùn kọ́lọ̀ ń dá wa sí ọlọ́wà wo fàyè sílẹ̀ wọn kó gba ohun tá à ń fẹ́ fún wa kókó gbogbo Yorùbá kúrò sí oko ẹrú ẹ bá mi jókòó sá. Lẹ́yìn náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá mi ẹ̀yin mọ̀mọ́ mi tẹ́ wà ní àti gbogbo ẹ̀yin tẹ́ tó tì mí tọ́lọ́run lò fún mi pé mi ìlú wọn dárúkọ torí mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mi ti ẹ̀rí lórí pé orí fóònù láti máa ń gbúrò ara wa wọ́n sẹ́ndì owó ńláńlá sí mi èèyàn mélòó ni mo fẹ́ dárúkọ mi. Nígbà tí mo rí mọ́mì mi Máyọ̀kún láti Amẹ́ríkà àti ọkọ wọn ẹ̀rù bà mí mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ́dà mi ráwọn mọ́mì mi olórí Èkó àti ọ̀pọ̀lọpọ̀ ẹtí mi ti ẹ̀rí ní orí fóònù náà ní Adam Kempis yẹn a lè sọ̀rọ̀ wákàtí 5 nígbà mo rí omi sẹ́lẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá mi ní bàbá agbẹ̀dù àrírárí ọlẹ́pẹ̀ mi ló máa ẹbí ọ̀rọ̀ oríṣiríṣi mọ̀ ń bá sọ̀rọ̀ bàbá jùlọ mọ̀ mi tó jókòó nígbà tí mo wà nínú ìwọ̀n bẹ̀rẹ̀ wọ́n á pè mí dọ́kà mọ̀ wọ́n á sọkún wọn ní ẹ̀wọ̀n sọkún ọlọ́run kádàrá bẹ́ẹ̀ nígbà tí Nàìjíríà gbìyànjú láti pa mí tọ̀hún ní ipa sápára bẹ̀rẹ̀ wá ká mi ẹ mọ̀ pé Ọlọ́run fira ẹ̀fà mí nìyẹn ó jẹ́ kí n mọ̀ fóun lọ́rùn máa yé mi pé kì í ṣe pé gbogbo ìgbàdí tí mo kójọ ẹni kókó mi yọ òun Ọlọ́run lòun yọ mí òun ló dé kí bẹ́ẹ̀ náà mú mi bẹ̀rẹ̀ tí òun tó ṣèṣì ná Nàìjíríà ìgbà tí wọ́n tún dá mi tó ga mo tó fi hàn ọkọ̀ wọn lè balẹ̀ òun wà lẹ́gbẹ̀ẹ́ mi àjọ ìjókòó bí wọ́n ti bí wọ́n dá mi lówájú wọn tán tó wọ́n ń ti gàràgàrà mo ní àjọ kẹrin àwọn olórí burúkú yìí wọ́n fẹ́ mú mi bí wọ́n ní láéláé ọdún ṣe bá náà lòun dé wọlé kẹrẹ yóò wọ́n dá wọn nípa tó fẹ́ ṣẹlẹ̀ níbí bàbá wa ṣẹlẹ̀ mo ní sọ̀rọ̀ ìyàbọ̀ rẹ̀ ó ní ẹ̀rú bà mo ní ṣùgbọ́n mo lè lọ mí o ó ní kí n má lọ ó ti sọ̀rọ̀ ẹni tẹ́ mẹ́ta mo tún sọ ń kú tọ́nu gan torí Ọlọ́run ló mú mi fún ọ kì í sàwọn mo ti bá tèmi lọ èmi ni mo pe bàbá mi bá jẹ́ akíntó yìí mo ní bàbá mi wọ́n dá mi dó ń bẹ̀ náà ṣùgbọ́n mo ti lọ ó ní mo ní mo ti lọ mo ní wọ́n ti wá mú ìyàwó mi lẹ̀ ẹ wá bẹ́ẹ̀ sì gbà lẹ̀ bí mo ṣe ń lọ yìí bàbá níbo ló wá mórí lé mo ní ti ẹ̀ mọ̀ ṣùgbọ́n tí n bá wá wo gbogbo ọ̀nà tọ́nà bá dí ní padà sí Nàìjíríà yẹn màá wá fi ẹ̀mí ara mi ta ọjọ́ ọkọ ẹ̀ ní pé ká yẹ̀ ẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí ò mọ̀ mí á ní wọn tó ń jẹ náà wá àwọn kan ní àwọn olóṣèlú oríṣiríṣi ọ̀rọ̀ wọn kàn máa ń wọ̀ torí pé wọn ò nígbàgbọ́ Ọlọ́run lọ́kàn Ọlọ́run sínú ọkàn wọn àwọn yẹn gangan ni a rí pé olóṣèlú ló lò wọ́n èyàn fẹ̀mí ẹ̀ lẹ̀ ẹ wọ́n rú bàbá bá jẹ́ akíntó bàbá àgbàlagbà wọ́n pààyàn sí mi lọ́rùn wọ́n bà dúkìá mi jẹ́ wọ́n lé mi kó lu yẹn ìlú tó ti bí mi tí mo kọlà níbo ni mo lè lọ pẹ̀lú láì ẹ̀yin bàbá wa ní kò sí ń tá mú wáyé kò sí ń tá mú lọ kì í sọ̀rọ̀ ọkọlà mi ò múnà wálé ayé màá múnà rọ̀ wọn ni so mo wá rí i pé nígbà táwọn kan wọnú ìrìn àjò yìí wọ́n sọ di yẹ̀yẹ́ mo dẹ̀ mọ̀ wípé gbogbo ẹni tó ń ṣe tánàdí kí Yorùbá mọ́ gbòmìnira wọ́n parun lójijì gbogbo ẹnikẹ́ni yóò tí ì bá jẹ́ tó rò yí pé òun fẹ́ fi Yorùbá nìsan yẹn àti dìde àwọn bàbá wa kan láwọn ti ń ṣe ti pẹ́ mọ́lọ́lọ́ máa ń ṣe bẹ́ẹ̀ fún yàn ẹni tí mo ṣe lọ́gbọ̀n ọdún lè mo ṣe lógójì ọdún ṣùgbọ́n nígbà tọ́lọ́ ń ṣe tán tó fẹ́ dá sí ọ̀rọ̀ Yorùbá ló ní káwọn dá sí ẹ̀ èmi dá sí àtàwọn ọmọ kéékèèké gbé mi kan ó dẹ̀ búrẹ́kẹ́ ẹ mọ̀ pé Ọlọ́run nífẹ̀ẹ́ Yorùbá púpọ̀ ni kí Nàìjíríà ó tó mọ jẹ́ Nàìjíríà ní ẹ̀yin bàbá wa ẹ̀yin mọ̀mọ́ wa yìí láti ń jẹ́ Yorùbá àwọn olùtawà yìí náà ni wọ́n fi agídí àti olè àti nǹkan tó ń rí lórí ilẹ̀ wa náà fi dà wá pọ̀ lágídí ìwà wọ̀ papọ̀ àṣà wọ̀ papọ̀ kò sí tàbí dára wà Fúlàní ẹ̀yin mọ̀mọ́ mi ni ẹ jókòó dáadáa nínú mi ń dùn Bíbélì ni ti bá gbọ́ pé ẹ jẹ́ ká lọ sí ilé Olúwa ó nínú mi ó sì máa dùn nígbà tí mo wọ bí inú mi dùn ara mi yá orí mi wú gèlè làwọn mọ̀mọ́ mi rí dáadáa yìí ìgbà tí mò ń wọlé mò ń fi ìdọ̀bálẹ̀ àtọ̀yàyà pàdé àwọn Fúlàní ọ̀nà wọ́n sì ràn bàbá wọn ni
àwa ní àṣà àti nǹkan yóò bó ní ta bá ń jà bí kákúkọ́ kò sí ìjà tá a lè mọ bára wa jà tá a ronú kákú àwọn eléyìí ò ní túmọ̀ ikú nǹkankan yẹn ò ní túmọ̀ sí wọn wọ́n ní ìsọ̀rọ̀ Allah ni ókè kí ló wá dé tí àwọn òyìnbó yìí dà wá papọ̀ ẹ̀yin bàbá ní ṣùgbọ́n tí àsìkò àti túbá ti tó ìdí Allah ni èmi nígbàgbọ́ yìí pé kì í ṣe pé àwọn ọ̀ràn nǹkan ló tún máa wá gba orílẹ̀-èdè Yorùbá bí àwàdà bí eré náà ni àwọn tá a gbà náà la wà ń bẹ̀ yìí gbogbo ẹni tó bá ní ká wọ́n gbà á mo tó tún sọ Ọlọ́run wọlé àlùtà wà yìí yóò parun lójijì. àṣẹ o àṣẹ o. gbogbo ẹnikẹ́ni tó ti bá wa jẹ tó ti bá wa mu lórí ìrìn àjò yìí tó wá ń ta àṣírí wa fáwọn tí a gbógun tì Ọlọ́run gbógun tì wọ́n. àṣẹ àṣẹ. ó tó máa ń domi lójú ni pé ẹ̀yin tí ẹ wà ní bàbá mi àti mọ̀mọ́ mi tẹ wà ń lù yìí Ọlọ́run ti dà yín lóhùn. ohun tí wàá máa ń dùn nínú ọkàn mi ni pé àwa tá a wà nílùú yìí ní Nàìjíríà yẹn àwa gangan ni a nífẹ̀ẹ́ ara wa. ẹ̀yin tẹ wà lókè òkun báyìí ẹ̀yin lẹ nífẹ̀ẹ́ wa àwa yẹn gan ò nífẹ̀ẹ́ ara wa. mo bẹ̀rẹ̀ látòrí ìgbìngàn tí mo ti lọ gbà wọ́n lẹ̀ yẹn Ọlọ́run ló lò mí bẹ́ẹ̀ kì í ṣe mi. táwọn olóṣèlú bá tún débẹ̀ lọ́la wọ́n tún tẹ̀lé wọn. wọ́n ti tẹ̀lé wọn. wọ́n tún tẹ̀lé wọn. Igboho Igboho àwọn tí à ń gbà fún ìgbà sáwọn ní ìkàrà wọn ta tí gbogbo wa bá pawọ́ pọ̀ ká bá sọ fún Nàìjíríà pé àṣemọ́lé níbi tí Yorùbá pọ̀ ní agbára.